mo tún wá ń lọ ṣiṣẹ́ ní Kwari kan náà yìí. Kwari yìí bàbá jọ bàbá ṣiṣẹ́ látàárọ̀ 6 to 6 ìrọ̀lẹ́. Wọ́n á wá tún sọ fún wa wípé o ò gbọ́dọ̀ sùn, bàbá tó sùn wọ́n á gé owó rẹ̀. Mi wàá mọ̀ pé àwọn ọ̀rọ̀ àgbàlagbà yẹn ń sọ pé owó ọmọdé bá kọ́kọ́ rí àkàrà òfin jẹ. Nígbẹ̀yìn mo ní alága ìjọba àbílẹ̀ 5 yìí mo ń ṣe program fún. Mo rí almost 2 million orí mo lọ fi jóye o, láì kọ́lé láì ralẹ̀ láì ṣe nǹkan kan. Gbogbo àwọn tó jẹ́ ọmọ lẹ́yìn mi tó tẹ̀ tí mo tẹ̀ tó bí pàápàá ló bẹ̀rẹ̀ sí jọ̀gá lémi lórí. Irú Tọ́ba Ọ̀pálẹ́yẹ àbúrò náà ló jẹ́ fún mi. Nílé ìgbà yìí mo ń jòyè yìí gbogbo wọn lọ kí ló ti ń pọ̀ mọ́ yìí Wálé Dì Gúdù ó sì ń ṣọmọ lẹ́yìn wọn. Gbénga Adébóyè mi ò jẹ́ sọ fún yín pé èmi rẹ̀ mú dógùn rédíò. Wọ́n kọ́kọ́ gbà lóògùn rédíò. Ìgbà ẹ̀ wọ́n ìgbèyàn kọ̀ọ̀kan pẹ̀lú ìwé ìmọ̀ọ́kà wọ́n gbà mí gẹ́gẹ́ bí mẹ́sẹ́ńjà. Wọ́n wá máa lọ rán mi lẹ́wà ìrẹsì nǹkan kan. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn eléyìnbó wọ́n wí pé leave the world alone, let them say whatever they like about you, but still with your guns and you will see how they will praise you when your aim is achieved. Olùmọ̀dúró òun là kọmọ̀nà mi. Mo dúpẹ́ lọ́wọ́ olóògbé Willie Thomas òun lè discover mi kó sọ mí di bàbá lẹ́gbàá. Ó ti program yẹn ń gbà ẹ̀ wọ́n pe program yẹn ní variety show lóògùn rédíò. Ó ní kí wọ́n má ṣe storyteller ń bẹ̀. Ó tún yá Dàda Ọlánìpẹ̀kun ó tẹ́wọ́ gbà mí. Èmi lè ṣe jíǹgù tí wọ́n pé àrí ọ̀nà mi kò yá ọ̀nà mi kò yá ọ̀nà mi kò yá. Bísí lọ lánàá ọ̀fẹ́ rògbà òsàn ìṣòro àdélọ̀ lánàá alọ́rògbà òsàn. Èmi lè ṣe jíǹgù rẹ̀ fún wọn. Ìyẹn nígbà yẹn ń ṣe ìwòsàn ọ̀fẹ́ nípínlẹ̀ Ògùn. Ìyẹn bá Ògùn rédíò ọ̀nà ayétòrò wá wà nígbà ẹ̀tẹ́lẹ̀. Ọ̀nà ẹ̀kẹ́ kò dáa rárá. Èmi náà lè tún ṣe jíǹgù fún wọn nígbà yẹn kó jẹ́ pé wọ́n bá pé taxi sóògùn lèsì máa lọ sóògùn rédíò ṣọ́nà yìí kò dáa ẹni máa lọ bẹ́ẹ̀ Ọlọ́run ti pọ́n mi lé nìyẹn. Kò wà tọ́ síbẹ̀ yìí mo fi dúpẹ́ lọ́wọ́ Àlàdé Ọlọ́sọ̀yà rẹ pé ó jẹ́ kí n lọ ṣe àdàgbàjẹ́rà òfù iléèwé gíga ti yunifásitì Lagos State University torí pé mo lọ ọdún 8 gbáko ológun rédíò láì ní ìgbéga rárá tí a fún mi ní promotion. Mo wá lọ ṣe introduction to mass matriculation arts bẹ̀rẹ̀ mo ṣe gba diploma ní University of LASU. Òun ìjẹ́ kọ́ fún mi ní promotion. Ní òdi ọdún 1982 ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n darí èlẹ̀. Ìtumọ̀ oríyèrè Rẹ́mọ, Ìjẹ̀bú, Ẹ̀gbá àti Àwórì. Àwa bẹ̀rẹ̀ ètò akídèdè yín Ẹ̀gbàmọ́lì Ṣàbí lígbẹ̀ẹ́. Bàbá wa olóyè Túndé Àlàbí òrè alága ìjọba ìbílẹ̀ Ifọ̀ lígbẹ̀ẹ́. Bá ṣe bẹ̀rẹ̀ Ifọ̀dọ̀tun rẹ̀ èmi rè kọ́kọ́ dá èdè Ẹ̀gbá sílẹ̀ nílé iṣẹ́ Ògùn rédíò ní ọdún 1982 ní ìrí ìbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ àtàmọ́ Ọ̀dẹ́dàgbà yìí èmi náà rè fún wọn lórúkọ. Akíndèdè yẹn Ẹ̀gbàmọ́lì Ṣàbí èmi náà rè fún wọn lórúkọ. Lórí Olúmọ èmi náà wà. Mo wá dúpẹ́ lọ́wọ́ Alhaji Mákindé àwọn rè dúró tì mí dédé ìgbà yẹn. Mi wà á mọ̀ pé àwọn ọ̀rọ̀ àgbàlagbà yẹn ń sọ pé owó ọmọdé bá kọ́kọ́ rí àkàrà òfin jẹ. Nígbẹ̀yìn mo ní alága ìjọba àbílẹ̀ 5 yìí mo ń ṣe program fún. Mo rí almost 2 million orí mo lọ fi jóye o olóòtú láì kọ́lé láì ralẹ̀ láì ṣe nǹkan kan. Mo la fi 2 million mo fi gbowó mo lọ fi jóye. Ìgbẹ̀yìn Ṣẹ̀fíù rẹ mo pè Ṣẹ̀fíù wá kọ́ ní mi pé lọ́jọ́ tó jọ̀kọ́ lọ́mọ mẹ́sídíìsì lọ ó kọ̀ lára mo gbé mẹ́sídíìsì tuntun dé láì mọ̀ pé owó ọmọdé bá rí
àkàrà ló kọ́kọ́ fi ń jẹ. ọgbà yìí mọ́tẹ̀ sí wà ní iṣẹ́ àdáni kó tó di wípé mo bọ́ sí iṣẹ́ ìjọba tó jẹ́ pé wọ́n gbé mi lọ ìlú jọ́ọ̀sì nígbà ẹ̀ lọ́hùn ní mòdé jọ́ọ̀sì mo tún lọ ṣe aṣọ àwọn Ògbómọ̀ṣọ́ rè kún jọ́ọ̀sì ìyá ìwà níbẹ̀ ó fẹ́ràn mi ọ̀gá mi kẹ̀ ìyẹn rò bíi pé èmi àti yẹn àjọ ń ṣe wọléwọ̀de bí ẹ ṣe kó dá mi padà sí Abẹ́òkúta ni mo tún wá ń lọ ṣiṣẹ́ ní Kwari kan náà yìí Kwari yìí bàbá ṣiṣẹ́ látàárọ̀ 6 to 6 ìrọ̀lẹ́ wọ́n á wá tún sọ fún wa wípé o ò gbọ́dọ̀ sùn bàbá tó sùn wọ́n á gé owó rẹ̀ lẹ́yìn yẹn ni mo ṣe wà padà sí Ògùn rédíò. kò tán síbẹ̀ ẹ wo ìgbà yá àwọn tọ́ba àpàlẹ́ yẹn mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé iṣẹ́ àdáni ni mo kọ́kọ́ ń ṣe kí n tó lọ sí ilé iṣẹ́ ìjọba gbogbo àwọn tó jẹ́ ọmọ lẹ́yìn mi tó tẹ̀ tí mo tẹ̀ tó bí pàápàá lọ́bẹ̀ sí jọ̀gá lé mi lórí irú tọ́ba àpàlẹ́ yẹn àbúrò náà ló jẹ́ fún mi délé ìgbà yìí mo ń jòyè yìí gbogbo wọn kí ló ti ń pọ̀ mọ́ yìí Wálé dì gúdù ó sì ń ṣọmọ lẹ́yìn wọn dédé wọn pátápátá lọ wá tójò pápá ń pọ́njọ́ ẹ̀ lọ́hùn Kọ́lá Ọláwuyì gbogbo wọn ló mọ̀ mí dáadáa tó kọ́ lọ́gbọ́n mọ̀ sáfẹ́fẹ́ rẹ̀ Gbénga Adébóyè mi ò jẹ́ sọ fún yín pé èmi rẹ̀ mú dógùn rédíò ìdí ni wípé ńgbà yóò dé èmi ni principal librarian ọ̀dọ̀ wa ó wá bá mi pé wọ́n ní bá yẹn eré mo fi dúpẹ́ lọ́wọ́ Àlàdé ọmọ sọ̀sọ̀ yà ń gbà yẹn o òun náà wà ní marketing gbà òun ló ń tọ́ wa sọ́nà ńgbà tó dé ń bá pa Gbénga Adébóyè mo fà lé Àlàdé ọlọ́sọ̀yà lọ́wọ́ yẹn bẹ̀rẹ̀ sí ṣe program ó ṣe program ṣùgbọ́n ó dùn mí wípé ikú Bọ́lá jẹ́ fún Gbénga Adébóyè torí kò sí bó bá ti wá sóògùn rédíò tọmọdé tàgbà ló ń wá bá àti ẹni bá fẹ́ jẹ́ nídìí ìrànlọ́wọ́ nígbà yìí mo ṣí tí mo wà lóògùn rédíò tí mo wí yẹn mo tún ṣí tí mo fi mo fowó jẹ gẹ̀lẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé Mercedes Benz òun ni mo rà sẹ́ni bálẹ̀ tí ń ṣe program lọ macopa program lọ yẹn ló jẹ́ fi ń pè mí ní government balẹ̀ tó bá ní má ti sọ pé má parí program báyìí ìgbà pé èbí òun lè mọ láníyàn ọmọdéjà ìgbìyànjú ọmọdórú ibi lè má fàlẹ́ pé àdàgbé ìdótò yìí tì sí títí ìjọ mẹ́jọ tó máa gbà lórí ètò ìfọ̀dọ̀tún màmá pé bùwọ́ ẹmu bùwọ́ ògùrọ̀ òun á máa rí àlérí bùwọ́ àgbo àpè kálágbó mátà káà má sàárẹ̀ òun à ń wí títí ìjọ mẹ́jọ náà sóòsó mílíkì sóòsó gbaladu ń bá dọ̀hùn sóòsó mílíkì ń bá débí sóòsó mílíkì ń bá débí àwòrán àpè àjùwáyà màá ní kò mọ́ ọmọ ṣùgbọ́n ní báyìí wọ́n ti mọ̀ ọ́n mọ̀ mo dá program kan lẹ̀ olóríṣi mẹ́ta lógùn rédíò ibi abáṣẹ́dé àwọn alága ìjọba àbílẹ̀ ni mò ń pè lọ síbẹ̀ mo wá pé bàbá wa ọ̀gá àwọn PDP ìgbà ẹ̀ lọ́hùn so ńgbà wá yá lọ́ba ní mo gbé ọ̀gá PDP wá sórí program tí mo ṣe wọ́n bá ṣí ohun tí mi ò mọ̀ nípa ẹ̀ wọ́n bá transfer mi lọ sí Ìbàdàn wọ́n bá fẹ̀ẹ́ sí fi àjẹmí gbogbo gbà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alága ìjọba àbílẹ̀ Ewékòró gbà ẹ̀ ìyẹn Iskilu Makinde òun rè ṣẹ̀ṣẹ̀bẹ̀ tún á bẹ̀ tún á fún mi ní program kó tó di pé gbogbo àwọn alága tí máa pọ̀ sórí program tí mo dálẹ̀ ìyẹn Ẹ̀gbáláwà tàbí Akíndédé Ẹ̀gbámẹ́lẹ́jù àbí tàbí ibi Abáṣẹ́dé èmi ni mo create gbogbo àwọn program yẹn kọ̀ọ̀kan nígbà yẹn fún Ọlọ́run tó bá lẹ̀ ti wákẹ̀ ìyá kan wà ní Ìjẹ̀jà màtíra ń pè màtẹ́lẹ́jà àlọ́gbẹ́jà àjẹjà àwa ń ṣe bí ọdún bí nǹkan kan mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ibi wọn sì mí dé bíbẹ́ bàbá wa náà Ebenezer Obey ó kọ lórin ó ní I count my blessings I thank my God bó bá jẹ́ pé èyí ṣẹ̀ṣẹ̀ ń wọlé abẹ́ṣẹ̀ ṣàkóso rédíò ti yín ètò Akíndédé Ẹ̀gbámọ́nísàbí òun rè ń lọ lọ́wọ́ ẹ ti gbọ́ òun bàbá wa wí yẹn bàbá wa Tinubu kálá fọkànbalẹ̀ tí a bá dẹ̀ fọkànbalẹ̀ bá fojú inú wò èyí náà rí i pé ìrètí ọ̀nà mi fún gbogbo wa ni pé Kíndédé wa ká fọkànbalẹ̀ ká jẹ́ kán ṣe bó ṣe ń ṣe kó lòdì bó ṣe ń rí ìgbà mẹ́la àṣẹ bàbá yìí sì débẹ̀ ẹ̀yẹ kan fún wọn láàyè kán ṣe kọ́lọ́run Olódùmarè kó gbà fún wa
ìtumọ̀ ṣàpọ̀n rẹ̀ pé nígbà ẹ̀ ọjà rẹ̀ ṣàpọ̀n gbogbo ẹni dédé ní kò wá ní ìyàwó lé wọ́n lọ ra ata ẹran epo gbogbo nǹkan ọ̀sẹ̀bẹ̀ níbẹ̀ ọ̀rẹ́ ṣe ń pè ní ṣàpọ̀n lóore àpọ̀n ní ẹni kò níyàwó lé sọ́wọ́n ìdẹ́rin ra ẹran ra nǹkan kọ̀ níbẹ̀ wọ́n ṣe ń sọ fún ọ wípé ṣàpọ̀n lóore bákan bí ṣàpọ̀n náà ibẹ̀ lẹ́ẹ̀rẹ́ ṣe bí ó ti mọ́ wà ẹlẹ́wàá ṣàpọ̀n tó jẹ́ pé ṣe bí ó ti mọ ẹlẹ́wàá ṣàpọ̀n ẹ̀wà rẹ̀ tó ń tà nígbà ẹ̀ owó rẹ̀ dínwó ó pọ̀ lórí yìí lọ́ fi ń pè ní pé ẹlẹ́wàá ṣàpọ̀n òun ṣe lá kí ló fi kó òun ṣe gún igun fi pa lórí òun dẹ̀ tó lówó tó fi ń rojú ó bá ṣe tálíkà á ti gbàgbé rẹ̀ ẹ bá wàá gbàgbé pé bọ́kọ̀ bá ròkun bó bá rọ̀ṣà àforílẹ̀ bùté èbí lè má fèrè àgbá ìtòrí tèmi tì sí mo dúpẹ́ lọ́wọ́ dédé yìí ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ dédé yìí ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ dédé yìí dúró tì mí tí nígbà mìíràn ìyá tó máa wá pàdé máa wá pé bùwọ́ ẹmu bùwọ́ ògùrọ̀ òun lẹ́ máa rí lágbára ọlọ́run ẹ ò ní rí bùwọ́ àgbo àwa ò dẹ̀ pé kálágbo má tà káwa sá máa ṣàárẹ̀ òun ni mò ń wí títí ìgbà rẹ̀ yàrá tó fi pàdé ṣóṣó mílíkì ṣóṣó gbaladu àjùwáyà o kò mọ̀ọ́mọ̀ o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.